Ẹ káàbọ̀ padà sórí ìkànnì Tiwa Update. Ẹ bá wa subscribe sí channel yìí, kẹ́ sì tan notification button yín. Nítorí pé lórí channel tẹ́ ń wò yìí, òun láti máa fún yín ní oríṣiríṣi update lórí sinimá àgbéléwò Yorùbá. Bóyá ẹ̀yin ti wo part 1 ni, ẹ rí part 2 wò. Àbẹ́ ti wo part 2 ni, ẹ rí part 3 wò. Gbogbo ẹ̀ làwọn máa fún yín ní update lórí ìkànnì yìí. Lẹ́ẹ̀kan sí, ẹ subscribe, ẹ tan notification button yín. Torí nígbàkúgbà tá bá ti update, wọ́n á lè notify yín, ẹ̀yin á lè rí wò. Lónìí, a máa bára wa sọ̀rọ̀ lórí sinimá tuntun eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde. Tá tọwọ́ Kẹ́mi T gbé jáde. Sinimá yìí jẹ́ sinimá tó kọ́ni lọ́gbọ́n. Ó wà fún ọmọdé, ó wà fún àgbàlagbà. Orí ìkànnì Kẹ́mi T Studio lẹ ti máa rí eré náà wò. Eré yìí wọ́n kópa lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀. Nínú eré yìí náà láti rí Ibrahim Yekin, Ìtẹ̀lẹ̀ The Icon. Ọ̀dọ̀ Adékọ́lá náà wà ńbẹ̀ tí wọ́n sì kó ipa pẹ̀lú àwọn òṣèré jàǹkàn tí wọ́n kó ipa lọ́pọ̀lọpọ̀ níbẹ̀. Lẹ́ẹ̀kan sí, ẹ̀yin ẹ ṣáà ti subscribe sí channel tẹ́ ń wò yìí nítorí part 2 ẹ̀ ò tí jáde. Tí part 2 ẹ̀ bá ti jáde, lẹ́sẹ̀kẹsẹ̀ àwa á ṣe update lórí ẹ̀. Àwa dẹ̀ máa add link ibi tẹ́ ti máa rí wò sí. Nítorí náà la ṣe sọ pé ẹ tan notification button yín, ẹ subscribe kẹ́ ẹ lè rí wò lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti jáde. Sinimá Arógunmátìdí ó jẹ́ sinimá tí ó kọ́ni ní ọgbọ́n lọ́pọ̀lọpọ̀. Ó kọ́ wa pé ká má wà selfish, ká sì rí àwọn èèyàn tó wà ní àdúgbò wa gẹ́gẹ́ bí ara wa. Nínú sinimá náà láti rí Mr. Latin, àwọn ni wọ́n ṣe ọba ńbẹ̀. Tí Kẹ́mi T tó ní fíìmù fúnra rẹ̀, òun ló ṣe Arógunmátìdí. Nínú ẹ̀ náà dẹ̀ láti rí Lateef Adédìméjì, tóun náà sì kó ipa lọ́pọ̀lọpọ̀ nínú sinimá yìí. Bẹ́ẹ̀ ni Tósìn Ọláníyan náà ńbẹ̀. Lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé, ẹ subscribe, ẹ tan notification button yín kẹ́yin lè tún rí wa wò.